Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni a kí yín kú ọdún. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Gist tá a gbọ́ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní pálásì bàbá wẹ̀rín ńlá náà ni. Wọ́n ní best friend àǹtí Wahem wọ́n ló betray ẹ̀ o. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n sè tí lè fi jóná allegedly. Wọ́n ní gbogbo àṣírí yìí òun ni àǹtí wa, ọ̀rẹ́ àǹtí Wahem ló tú pátápátá. Wọ́n ní ìgbà tí àǹtí wa ló ń lọ sí China, wọ́n ní kò lọ sí China o. Wọ́n ní ìlú míì ló gbà lọ. Wọ́n ní ibẹ̀ ló ti lọ ra ère tọkọ àtaya èyí tó rà. Wọ́n nígbà tán dé rà, wọ́n ní ṣe ni wọ́n lọ gbé fún ẹni tó bá wọn ṣiṣẹ́ sí i. Bí a ṣe gbọ́ allegedly o, ni wọ́n ṣe nǹkan sí i pé kí kábíyèsí kí wọ́n má nífẹ̀ẹ́ Queen Naomi mọ́. Wọ́n wá gbé ère yìí, òun ni wọ́n lọ rẹ̀ mọ́ inú pálásì bàbá wẹ̀rín ńlá. Ọ̀rẹ́ àǹtí wa M, wọ́n ló tú gbogbo àṣírí àǹtí wa M o. Wọ́n ní kábíyèsí nígbà tán gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní ó ba bàbá wẹ̀rín nínú jẹ́ seriously. Ẹ rí i pé ní ọjọ́ ajé yẹn inú bàbá wo odò wọ́n kàn ń wò báyìí ni. Nítorí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin ó ti tojú sùn. Nǹkan tá a gbọ́ allegedly nìyẹn, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àṣírí àǹtí wa tú. Ẹ dẹ̀ mọ̀ pé àǹtí wa chọ́ọ̀chì náà ó ti táṣìírí pé òun ló mọ̀ nípa gbogbo nǹkan tó ń rì mọ́ inú ààfin. Torí wọ́n ní ó ṣe ti àwọn sissy wa tó kù náà, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní wọ́n dẹ̀ ti arrest plumber àti àwọn tó ń ṣiṣẹ́ ní ibi tí wọ́n ti rìn nǹkan mọ́, gardener àti plumber àti security man, wọ́n náà ti arrest gbogbo wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. A dẹ̀ tún gbọ́ wípé ẹ̀yin èèyàn lé, wọ́n ní ọ̀rẹ́ àǹtí wa M tó tú gbogbo àṣírí àǹtí wa M, wọ́n ní inú pálásì ńbẹ̀ ló wà. Wọ́n ní kábíyèsí dẹ̀ wà ńbẹ̀, wọ́n ń gbọ́ gbogbo ẹ̀. Wọ́n ní àǹtí wa náà wà ńbẹ̀. Wọ́n ní Thailand ni wọ́n ti lọ gba iṣẹ́ burúkú yìí o, tó ti ṣe sí ère ọkọ àti aya. Ó ní kì í ṣe nítorí Queen Naomi nìkan. Wọ́n ní ọ̀rẹ́ ló ń táṣìírí ẹ̀ o. Wípé ṣùgbọ́n fún iṣẹ́ yìí fún gbogbo àwọn sissy wa gbogbo tó kù, pé ó máa ṣiṣẹ́ fáwọn náà nítorí pé wọ́n ti ń bímọ fún bàbá wẹ̀rín ńlá, òun ò dẹ̀ bímọ kankan. Nǹkan tá a gbọ́ nìyẹn tó ní ọ̀rẹ́ àǹtí wa M sọ. Ẹ̀yin èèyàn lé, wọ́n nígbà tọ́rẹ́ ẹ̀ tú gbogbo àṣírí ẹ̀ tán, wọ́n ní bí àǹtí wa ṣe dákú rangbọ̀n di sílẹ̀ nìyẹn. Wọ́n ní bàbá wẹ̀rín ńlá nìkan gbé lọ sí inú chalet kó dúró síbẹ̀. Nǹkan tí ojú bàbá wẹ̀rín ńlá ń rí nínú ààfin yẹn pẹ̀lú àwọn àǹtí wa gbogbo kì í ṣe kékeré. Kí èèyàn gba odindi Thailand lọ kó lọ máa ṣiṣẹ́ iṣẹ́ burúkú, ó wá gbé wá sínú ààfin, ó wá dé pé ìyẹn ń backfire sí àwọn sissy wa gbogbo tó kù. Ẹ̀yin èèyàn lé, bàbá wẹ̀rín ńlá wọ́n ní láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ìyẹn tó bá jẹ́ pé nǹkan tá à ń sọ allegedly ní o, bá ṣe gbọ́ la wá torchlight lé lórí. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe ní ni bàbá wẹ̀rín láti máa rí gbogbo àwọn irú nǹkan báyìí tí àwọn àǹtí wa gbogbo máa ń ṣe, tó jẹ́ pé wọ́n máa ń sọ wípé wọ́n gbé yìí, wọ́n fẹ́ yìí, wọ́n fẹ́ yìí tán ní àwọn èèyàn máa ń rí wọn tán máa ń jẹ́wọ́. Ṣùgbọ́n kábíyèsí bàbá wẹ̀rín làwọn ò gbé ìgbésẹ̀ kankan lórí ẹ̀. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tí ìyá onífá ṣe fún ọ̀rẹ́ ẹ̀, wọ́n ní ọ̀rẹ́ ò mọ̀gbà tó ń rojọ́ tó ń kà bòròbòrò gbogbo ibi tó ń ti jọ lọ. So gbogbo àwọn nǹkan tí Queen Naomi àti mọ́mì Queen wa fi ń sọ pé kò sí security nínú pálásì bàbá wẹ̀rín ńlá nìyẹn. Wípé torí tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ táwọn bá rí, táwọn bá sọ wípé bàbá wẹ̀rín ló kì í gbé ìgbésẹ̀. Ẹ̀yin náà dẹ́bàá pé nǹkan tí Dr. Lizzie dọ̀ tí wọ́n sọ nìyẹn lórí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn, wípé àwọn ò ní gbà, wípé kábíyèsí ní láti ṣe nǹkan sí ọ̀rọ̀ yìí. Bí a tún ṣe gbọ́, wọ́n ní àǹtí wa, wọ́n ní ìyá nífá, wọ́n ló sọ lójú àǹtí wa pé kí àǹtí wa jẹ́wọ́ bóyá ó ti lóyún rí fún kábíyèsí látìgbà tó ti wọ inú ààfin.
wọ́n láǹtí wo lè sọ̀rọ̀, wọ́n ní everybody lanú lẹ̀. Ẹ mọye ìgbà tí àǹtí wa ti lóun ní miscarriage rẹ̀. Allegedly bá ṣe gbọ́ o, ó ti pọ̀ every time àǹtí wa máa ń lò ní miscarriage. So wọ́n ní àṣírí àǹtí wa wọ́n ló tú ni o. Wọ́n ní in fact gan bestie àǹtí wa tẹ́lẹ̀ Láìdé wọ́n ló ti confess fún bàbá wẹ̀rin láìpẹ́ àǹtí wa ó ti stop period ẹ̀ over 5 years ago. Ẹni tí ò ṣe period rẹ̀ ṣó lè lóyún, tí ò ṣe period mọ́ ṣó lè lóyún. Àwọn kan ló lè lóyún through IVF, but wọ́n ní àǹtí wo ò lóyún rí gan through IVF wọ́n ní kò lóyún rí. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly o. So wọ́n ní gbogbo àṣírí tí ìyá onífá tó tú yìí wọ́n ní kì í ṣe àṣírí kékeré o. Gbogbo èyí ó dẹ̀ bẹ̀rẹ̀ látìgbà tí Queen Naomi tó ti kúrò nínú palace tó ti ní òun fẹ́ jẹ yèyé lúà ló ti ń bẹ̀rẹ̀ sí sáré kiri náà ló ti ń ṣe gbogbo àwọn iṣẹ́ yìí léní méjì mẹ́ta tó jẹ́ pé kábíyèsí ń rí báyìí bọ́n wọn lè mú lọ́rùn ọwọ́ báyìí wọn ò rí mú lọ́rùn ọwọ́ báyìí àwọn èèyàn ń confess ṣùgbọ́n wọn ò rí mú lọ́rùn ọwọ́ báyìí. Ẹ̀yin èèyàn lé èyí lágbára o, èyí lágbára. Nǹkan tí Queen Naomi tán fi yẹra nínú pálásì bàbá wa erin ńlá nìyẹn, nítorí pé wọ́n ní tí wọ́n bá yẹra báyẹn wípé nǹkan tí ó lè ti ẹ̀yìn tó lè ti ẹ̀yìn ẹ̀ wá wọ́n ní kò ní dáa. So bàbá wa erin ńlá wọ́n fi gbogbo ọ̀rọ̀ yìí wọ́n fi lé ìyá onífá lọ́wọ́ wípé kí ìyá onífá kó ṣe ojúṣe ẹ̀, kí ó dẹ̀ mú gbogbo ẹni tó ń ṣe ibi tí ó ń gbé nǹkan ibi wọ inú pálàsì àwọn. Wọ́n ní bí ọ̀rọ̀ tàǹtí Wahem bó ṣe jáde nìyẹn pé àǹtí Wahem ló rán àwọn arákùnrin yìí kán á máa rí nǹkan mọ́ inú pálàsì. Allegedly bá ṣe gbọ́ wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ bestie ẹ̀ tó ń gbé kiri ní ìsìn wọ́n lòun náà ti sọ̀rọ̀ ipò ti táṣìírí àǹtí Wahem wípé àǹtí Wahem òun ló rí àwọn ère yìí tọkọtaya yìí òun ló rí mọ́ inú ààfin bàbá wa erin ńlá. Nǹkan tó dẹ̀ fẹ́ fi ṣe òun ni kó ya kábíyèsí àti Queen Naomi kó má jọ wà together mọ́ wípé òun nìkan ni kí kábíyèsí máa nífẹ̀ẹ́. In fact gan bá a tún ṣe gbọ́ gan wọ́n ní pé nǹkan tó ṣe gan pé ó máa affect àwọn sissy wa tó kù náà. Nǹkan tá a gbọ́ nìyẹn ìyẹn ara lé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Bí mo ṣe máa ń sọ allegedly ní àwọn nǹkan tá à ń sọ ìmì ìbá bàbá wa erin ńlá gbé inú ààfin o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè ẹ má gbàgbé prize giveaway wa tó ń bọ̀ lọ́nà ní April 15. Ẹ máa gbáradì abáwaláyé abáwaláyé ara. Gbogbo ẹ̀yin yóò subscribers adúpẹ́ ẹ kú àdúró ti channel yìí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ ẹni tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Àti ẹ̀yin ó subscribers àtẹ̀yin new subscribers ẹ ṣe àdúpẹ́. À ń ṣe advert fún collection center store tí wọ́n ń tà láti size 7 títí dé 14 ti ọkùnrin. Wọ́n ń ta palm, wọ́n ń ta slippers, wọ́n ń ta sandal, wọ́n ń ta cover shoe. Kò sí nǹkan tẹ́ fẹ́ rà tí collection center store ò ní. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta fashion bags fún àwọn obìnrin. Wọ́n ń ta 18 karat gold, 14 karat gold. Ẹ kàn sí collectioncenterstore@gmail.com. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa o. Please share this video, like and subscribe. Ẹ dẹ̀ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ lọ́nà ní April 15. God bless you all. Mashola Gist TV, love you all.